إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور، ونصلي ونسلم على خاتم النبيين وإمام المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọlọ́run ò béèrè nǹkan lọ́dọ̀ wa ju wípé ká máa dúpẹ́ fóun lọ, ká máa dúpẹ́ ẹnu. bọ́lọ́run bá wá ṣoore fún wa ká sì máa fi dúpẹ́ fóun. ọlọ́run ò adúpẹ́ fún ẹ lórí àlàáfíà, adúpẹ́ fún ẹ lórí ẹ̀mí, adúpẹ́ fún ẹ lórí àrísìkí. ọpẹ́ tá a wá ń dú yìí a fi ń béèrè ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run ni. láláì má fa ọ̀rọ̀ gùn, wọ́n ní téèyàn bá moore fólóore òun ló dáa jù. ẹni tí bá sì ń ṣe dáadáa ó yẹ ká máa dúpẹ́ fún. ẹni tí ò bá mọpẹ́ dú féèyàn kò ní mọpẹ́ dú fọ́lọ́run o. wa man lam yashkuri nnasa lam yashkuri Allah. ẹni tí ò bá dúpẹ́ fún yàn àbí kó kíyàn pé ẹ kú iṣẹ́, bọ́lọ́hun bá ṣoore fún kò ní mọpẹ́ dú fọ́lọ́hun. nípa báyìí, mo fi àkókò yìí fi ṣàdúrà, mo fi ń bẹ ọlọ́run fún bàbá wa onígbọ̀wọ́ ètò Sunna TV Yorùbá, àwọn bàbá wa Abdulrazak Seifuddin àti gbogbo àwọn àbúrò àti ẹ̀gbọ́n lẹ́yìn wọn pátá. à ń bẹ ọlọ́run fún èyí tẹ́ ń ṣe yìí, kọ́lọ́run kó dúró tì yín, ẹ wá ní máa padà sí ibú ńláyé. ibi tẹ́ ti ń mówó jáde tẹ́ fi ń ṣe eléyìí, ọ̀nà náà ò ní dí, yọ́ mọ̀ gbòòrò sí ni. gbogbo eléyìí tẹ́ ṣe yìí ẹ fi tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ni. nínú Al-Qur'an tọ́lọ́run sọ wípé yá ayyuhalladhina amanu anfiqu mimma razaqnakum min qabli an ya'tiyakum yawmun la bay'un fihi wala khullatun wala shafa'a wal kafiruna humu zalimun. mo rò pàárà yìí lẹ́ka, ẹ lè ká lédè lárúbáwá, ẹ sì lè ká ní faransé. tọ́lọ́hun sọ wípé gbogbo ẹni tó bá mọ̀ pé ọlọ́run ń bẹ, ìjọ kan sì ń bọ̀ tóhun ó ṣèṣirò iṣẹ́, bọ́lọ́hun bá fún lówó kó máa náwó náà sójú ọ̀nà tọ́lọ́hun kó tó dijọ́ ìjọ kan ó dé tí ń jẹ́jọ́ gbé ìdí àlìkìyámà. kátàkárà ò sí ń jọ náà o. ẹni kálukú yóò máa ṣe kíni, yóò jábọ̀ iṣẹ́ tó ṣe ń jọ náà. bọ́ ọ bá ṣe rere ó jábọ̀ iṣẹ́ rí ẹ, bọ́ ọ bá ṣàbúrú ọ̀rẹ́ san iṣẹ́ ọwọ́ ẹ bó ti lè wò ó kéré mọ́ tó. wa man ya'mal mithqala dharratin khayran yarah wa man ya'mal mithqala dharratin sharran yarah. bọ́lọ́hun ti sọ ní Al-Qur'ani ẹ̀ tó bá ṣe rere bó ti lè wò ó kéré mọ́ ó rí o níjọ́ gbéǹde àlìkìyámà.
bó bá sì ṣàbúrú bó ti lè wò ó kéré mọ́ ó rí níjọ́ ìgbéǹde àlìkìyámà. Atọrọ ọ̀pọ̀lọpọ̀ oore, ìkẹ́, ẹ̀mí gúngùn, àlàáfíà atọrọ ẹ̀ fún yín. Bí bá ti tọrọ ẹ̀ fún yín yìí náà, Ọlọ́run dákun má ṣàìṣe bẹ́ẹ̀ fáwa náà. Àwa fàkókò yìí fi tọrọ fún elétò gbogbo prógrámù tá à ń ṣe lérí Sunna TV. Òun náà ni Dr. Abdulrahim Shitu Thani, kí Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún. Ọpọlọ tí fi ń tò tí kò dàrú tí ó sì yẹgẹ táyé sì ń gbádùn ẹ̀. Gbogbo àwọn tọ́pìkì tí wọ́n ń gbé wá wípé ká máa wá ṣèdánilẹ́kọ̀ọ́ lérí ẹ̀, ká máa wá ṣàlàyé fáwọn èèyàn lórí ẹ̀, ká máa wá yànnàná ẹ̀ fáwọn èèyàn táwọn ayé sì ń gbádùn ẹ̀. Ọpọlọ tẹ́ fi ń tò, ọpọlọ náà ò ní dàrú, ọlá àjẹkàn oṣù Ọlọ́run. Torí pé àwọn èèyàn wọ́n ń gbọ́ Sunna TV, wọ́n sì ń pè wá, wọ́n sì ń yòǹbó wípé iṣẹ́ takuntakun ni à ń ṣe. Lẹ́yìn Ọlọ́run ta ló ní sábàbí, òun náà ni Dr. Abdulrahim Shitu Thani. Mo wá kí àwọn ẹlẹgbẹ́ mi tó jẹ́ àfáà tá a wá ń sọ̀rọ̀ Ọlọ́run nínú iléeṣẹ́ Sunna TV yìí. Ọlọ́run ó bá a san ní kálukú yín ní ẹ̀san olóore. Gbogbo àsìkò tá à ń fi ilẹ̀ fi wá bí, Ọlọ́run ó gbà ní ìbádà fẹ́nìkọ̀ọ̀kan wa. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Gẹ́gẹ́ bí àsìkò, kí ni ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí tí ń jẹ́ àlàyé tó sì ń jẹ́ ìdánilẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ bá wá àsìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tá a bí, àwọn ẹni tí wọ́n ń kọ́ṣe ẹ̀, àwọn tí wọ́n ń gbẹ́sẹ̀ lérí ìgbésẹ̀, kìí ṣe nǹkan tó bójúmu, bẹ́ẹ̀ sì ni kìí ṣe nǹkan tó dáa. Bá a bá wá pera wa sákìyèsí, tá a bá rí nǹkan bí ọdún 10 sẹ́yìn lónìí, nǹkan ó dàrú púpọ̀, nǹkan ó sì bàjẹ́ púpọ̀. Tọ́lọ́run sì pè wá sákìyèsí wípé ó dọwọ́ wa o. Àwọn ọmọ tá a bí, ẹ jẹ́ á bójútó wọn. Àwa náà gan Ọlọ́run ti pè wá sákìyèsí, ẹni tá a lè kọ́ṣe tá a fi rójú rí ohun Ọlọ́run. Wàláhì Ọlọ́run ó ti yànnà náà, ó sì ti ṣàlàyé ẹ̀ sínú Al-Qur'an, tó ṣàlàyé ẹ̀ tó yàn nípa báyìí. Gbogbo ọwọ́ tó sọ pé ò ní gbọ́ wáàsí, àbí tí wọ́n bá ṣírò Sunna TV tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run bá ń bẹ̀ tó ń sọ wípé ẹpá ó ti ṣìnà o. Gbogbo ẹni tí ó bá rójú rí Ọlọ́run àfi kó sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Náà Ọlọ́run sọ̀rọ̀ kan nínú Al-Qur'ani tó fi pè wá sákìyèsí. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ó ní ulaika alladhina hadahumullah wa bihudahum muqtadi. Ọ̀rọ̀ tọ́lọ́run sọ nínú Al-Qur'ani nìyẹn. Ó láwọn ẹnìkan bẹ tí wọ́n pọ̀, ulaik, àwọn ọ̀pọ̀ gìrì nínú àwọn èèyàn kan bẹ tó wọn Ọlọ́run fi wọ́n mọ̀nà, tó jẹ́ wípé gbogbo ìṣesí wọn ó ń dùn mọ́ èmi Ọlọ́run. Gbogbo ìgbésẹ̀ wọn mo pàṣẹ ẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń ṣe ìsọ̀rọ̀ sí wọn, ìrìn sí wọn, mo validé ẹ̀. Òun náà ni ulaika alladhina hadahumullah. Gbogbo ohun tí wọ́n ń ṣe láyé kò ń gé Ọlọ́run ni wọ́n fi ń ṣe, nítorí pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn. Kó sì wá di wípé ẹ̀yin ó bá débẹ̀, ó níṣẹ́ kan tó ṣe fọ́lọ́run o. Irú kí níṣẹ́ tó ṣe, ó bójú tẹ́sìn, ó sì gbà fọ́lọ́run. Gbogbo ohun tọ́lọ́run ní ká ṣe, ó máa ṣe. Gbogbo ohun tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ká máa ṣe, ó máa ṣe. Ìgbà náà ló tó máa bẹ nínú àwọn ẹni tọ́lọ́run ká wípé ulaika alladhina hadahumullah. Àwọn ẹni tó ṣe wípé gbogbo ohun tí wọ́n ń ṣe báyìí, Ọlọ́run pàápàá ní dúró tì wọ́n pé gbà bí, má gbà bẹ̀, gbà bí, má gbà bẹ̀. Àwọn aláwọ̀n yìí Ọlọ́run wá pàṣẹ wá nínú àyà yìí. Ó ní fabihudahum,
àwọn ẹni tí mo fẹ́ràn yìí, tí mo validate iṣẹ́ wọn yìí, tí mo páàsì ṣe sí wọn yìí, gbogbo bí wọ́n ti ń ṣe o, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ẹ̀sì gba Ọlọ́run ọba gbọ́ lódodo, fàbí hudahum iqtadi, bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà ní kẹ́yìn náà máa ṣe, ẹsẹ̀ tí wọ́n ń gbé náà ní kẹ́yìn náà máa gbé, ìwà tí wọ́n ń hù bẹ́ẹ̀ náà ní kẹ́yìn náà máa hù, bí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní kẹ́yìn náà máa sọ̀rọ̀, ọ̀rọ̀ rí kó máa jáde lẹ́nu yín. Bẹ́ẹ̀ bá wá wo gbólóhùn tọ́lọ́hùn sọ kẹ́yìn tó ní fábí hudahum iqtadi, àṣẹ wá ní látọ̀dọ̀ Ọlọ́run o. Nígbà táwọn àfáà olùmọ̀ tí wọ́n kí gègé bọ iqtadi yìí, wọ́n ṣàlàyé tó pọ̀ ńbẹ̀ táwa náà fi ṣera wa láǹfààní. Kí lálàyé tí wọ́n ṣe? Ẹ rí wípé ní kẹ́yìn gbólóhùn iqtadi, ẹ rí kíní kan bẹ̀ tí ń jẹ́ hao, ha kan wà lẹ́yìn ẹ̀ ń bẹ̀ tí kò sì nídìí wípé kí Ọlọ́run ó fi ha yẹn síbẹ̀. Àmọ́ Ọlọ́run yìí sọ̀rọ̀ lásán bí kì í bá ṣe pé ó ní sábàbí tọ́lọ́run fi ń gbé gbólóhùn kọ̀ọ̀kan, àràfí kọ̀ọ̀kan sáyè. Nígbà táwọn àfáà fẹ́ ṣàlàyé, wọ́n ní háwò tọ́lọ́run fi sẹ́yìn ẹ̀ fi ń sọ fún wa wípé ẹ gbọ́dọ̀ yẹgẹ lórí ọ̀nà àwọn ẹni tí mo wí, ẹ dúró lérí ọ̀nà wọn. Gbogbo ẹni tó bá gbégbésẹ̀ ní ìyàtọ̀ sí ohun táwọn ará bí ń ṣe, àwọn tí mo fọ̀nà mọ̀ yìí, àwọn tí mo dúró tì yìí, àwọn tí mò ń kọ́ṣe yìí, bẹ́ẹ̀ bá lọ yapa sí wọn, tẹ́ẹ̀tẹ̀lé ìlànà wọn, ẹ sí nínú ìjọ ìmí Ọlọ́run. Wọ́n ní ohun tọ́lọ́run fẹ́ lò ń bẹ̀ nìyẹn. Náà ló fi sọ wípé fábí hudahum iqtadi, gẹ́gẹ́ bí àpèjúwe nínú ọ̀dọ̀ tó wà nínú èdè Yorùbá. Bá a bá fẹ́ sọ fún ẹ wípé lágbájá dúró ń bẹ̀, ìyẹn ni wípé ibi tó dé yẹn ò gbọ́dọ̀ kọjá abẹ́, ohun tọ́lọ́run fẹ́ lò ní ló fi sọ pé iqtadi. Ẹ rí pé gbólóhùn náà lágbára díẹ̀, dúró ń bẹ̀ lọ́lọ́run sọ fún ẹ. Ẹ rí nínú míì, bá a bá wá sọ fún ẹ wípé lágbájá dúró o, ṣe rí pé àpá láṣẹ wípé kó dúró, bó bá wù ẹ́ dúró ni, bó bá sì wù ẹ́ o lè máa lọ. Àmọ́ tó bá di wípé dúró ń bẹ̀, tó bá yẹgẹ, tó bá yí ẹsẹ̀ pòǹbí tó wà, ó jìyà lọ́dọ̀ ẹni tọ̀hún. Ohun tọ́lọ́run fẹ́ lò gangan nínú ọ̀rọ̀ iqtadi, òun náà ni àṣelálàyé fúnra wa yìí. Náà àwọn olóyè tọ́lọ́run sọ wípé ká mọ̀ kọ́ṣe gan-an, ó yẹ ká ṣàlàyé irú àwọn ìran wo ló yẹ ká mọ̀ kọ́ṣe, irú àwọn wo lọ́lọ́run fọ̀nà mọ̀ nínú àyà yìí tó sọ pé ulaika hadahumullah, àwọn wo ni ó yẹ ká ṣàlàyé. Ẹ rí nínú Al-Qur'an, Ọlọ́run pè wá nínú àyà méjì kan lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ẹni tá a lè kọ́ṣe. Nínú àwọn ànábì tó ti síwájú ó ní ká kọ́ṣe gbogbo àwọn ànábì Ọlọ́run. Kí ló fà á? Àwọn ẹnìkan ni tọ́lọ́run rán wáyé tí wọ́n wá jíṣẹ́ Ọlọ́run tí wọn ò sì ní ṣìṣe láéláé, tá a sì rárí kọ́ṣe rere lára àwọn ànábì náà. Tó bá ti yá àmọ́ mú àpèjúwe wa ní kọ̀ọ̀kan ní ṣísẹ̀ntẹ̀lé. Àmọ́ nínú àwọn èèyàn méjì, àwọn ànábì méjì gbáǹkọ́gbì tọ́lọ́run ní ká kọ́ṣe wọn. Alákọ̀ọ́kọ́ nínú àwọn ànábì tó ti ṣíwájú, òun náà ni ànábì Ibrahim alayhi salatu wassalam. Ànábì Ibrahim, Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an al-Karim, ba'da a'udhu billahi minash shaitanir rajim, ó ní laqad kana lakum fi Ibrahim uswatun hasana wa man kana ma'ahu. Ó ní ẹ̀yin mùmínì, ẹ̀yin tẹ́ gba Ọlọ́run ọba gbọ́, ẹ̀yin tẹ́ mọ̀ wípé jọ́ kan ń bẹ tí tó jẹ́jọ́ kẹyìn tí ń béèrè iṣẹ́ tí ẹ ṣe láyé, tí ń béèrè lọ́dọ̀ yín. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ṣe ẹnìkan,
ànábì Ibrahim, àpèjúwe rere ń bẹ lára ànábì Ibrahim alayhi salatu wassalam. bánábí wa Ibrahim ṣe lólé ayé bẹ́ẹ̀ náà ní kẹ́yìn náà ó lólé ayé. bánábí Ibrahim ṣe sin ẹ̀mí Ọlọ́run bẹ́ẹ̀ náà ní kẹ́yìn náà ó sin ẹ̀mí Ọlọ́run. nínú ànábì tọ́lọ́run tún pè wá sákìyèsí pé tá a bá fẹ́ kọ́ṣe o, ànábì kejì tọ́lọ́run tún pè wá sákìyèsí ẹ̀, òun náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. lọ́lọ́run fi sọ nínú Al-Qur'ani wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasana. ẹ̀yin ẹrúsìn mi Ọlọ́run, ẹ̀yin tẹ́ ẹ wà láyé tá a wà ń sìn, tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé ẹnìkan, ẹ tẹ̀lé ànábì wa Muhammad, nítorí pé kí ni àríkọ́ṣe rere ń bẹ lára ànábì wa Muhammad, ìwà rere ń bẹ lára ànábì wa Muhammad. bá a bá lọ wo ìtàn ànábì, a gbọ́dọ̀ rí wípé ànábì lólé ayé dáadáa. ànábì ó ṣe dáadáa pẹ̀lú gbogbo èèyàn, kódà ànábì ṣe dáadáa pẹ̀lú àwọn ẹranko. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ẹbí ó ṣe dáadáa pẹ̀lú wọn. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ìyàwó àtọmọ ó ṣe dáadáa, láàrin ọ̀rẹ́ ó ṣe dáadáa, nínú ìlú ó ṣe dáadáa. bàbá aráyé gbé tílé ayé ó fi rójú, àfi ká kọ́ṣe látara ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. nítorí pé lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa kọ́ṣe àwọn ẹnìkan tí wọn ò gbọ́ Ọlọ́run gbọ́. àgàgà jùlọ àwọn ọmọ wa tá a bí lónìí, ẹ̀rọ ọmọ mi yóò mọ gẹrun tí ò bójúmu sórí. ẹ̀rọ ọmọ mi, àwọn ọmọ tí ń fagbó lénìí, àwọn ẹnìkan náà ni wọ́n sáà ń kọ́ṣe. ẹ̀rọ àwọn ọmọ mi wọ́n ó bọ́ ṣòkòtò, àwọn ṣòkòtò ìsàlẹ̀ ó tún máa hàn. ẹ̀rọ àwọn ọmọ obìnrin wa míì wọ́n ó fi gbogbo páyà lẹ̀, gbogbo ohun tọ́lọ́run gbé pamọ́ sára wọn, gbogbo ẹ̀ ni wọ́n ó gbé síta. gbogbo eléyìí Ọlọ́run ní kò dáa. àwọn ẹnìkan náà ni wọ́n sì ń kọ́ṣe, torí ẹ̀ lọ́lọ́run fi pè wá sákìyèsí. ẹ ṣàlàyé fáwọn èèyàn, ẹ sọ fún wọn wípé gbogbo eléyìí tí mò ń ṣe, mi ń fọwọ́ sí, mi ń páàsì ẹ̀, mi ń kó jẹ. àwọn wo ni mo páàsì tí mo fọwọ́ sí tí mo kó jẹ? àwọn náà ni ta ni tí bá ń tẹ̀lé àwọn ẹni wo? allazina hadahumullah wa bihudahum iqtadi. naam, àwọn ànábì Ọlọ́run lọ́lọ́run ní ká tẹ̀lé, àwọn ànábì Ọlọ́run lọ́lọ́run ní ká kọ́ṣe wọn. bàbá wá rí ìgbésí ayé táwọn ànábì Ọlọ́run wọ̀nyí lò, a rí wípé ọ̀nà àti kọ́ṣe púpọ̀ nínú ìgbésí ayé wa ó ń bẹ lára àwọn ànábì Ọlọ́run yìí. a mọ̀ wá mú wá ní kọ̀ọ̀kan ká fi lè mọ̀ wípé náà tá a bá fẹ́ rí ilé ayé lò lóòótọ́, tá a fi rojú rí Ọlọ́run, tílé ayé ó fi yẹ àwa náà, táwa náà ó fi sinmi, àfi ká tẹ̀lé àwọn ànábì Ọlọ́run. ẹ jẹ́ gbé látorí ànábì Nuh alayhi salatu wassalam. nígbà míì ẹ̀yin a máa jẹ mọ́gàjí sínú ẹbí, ẹ̀yin a sì máa jẹ imam sí mọ́sálásí, kódà èèyàn lè jẹ délégé sádùúgbò, èèyàn lè jẹ aṣíwájú nínú ẹgbẹ́. bó o bá jẹ imam sí mọ́sálásí, ó ṣeé ṣe káwọn jàmáà kí a má gbọ́ràn sí ẹ lẹ́nu. ohun tó fẹ́ ni wọ́n ó máa ṣe. ibi tó o bá tì wọ́n sí, wàláhì wọn ò ní gbabẹ̀. báwo ló ti ṣe? ọ̀nà wo ló gbé gbà? ńgbà tí wọ́n fi ẹ́ jẹ ìmáàmù, o tí ìṣoṣù méjì, o tí ìṣoṣù mẹ́ta, o tí ìṣọdún kan, o tí ìṣọdún méjì, o bínú sáwọn jàmáà wípé àwọn jàmáà burúkú, o ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn. ta ló fi jọ? o fi jọ àwọn ẹni Ọlọ́run, o fi jọ àwọn kan tọ́lọ́run sọ wípé fábí hudahum muqtadi, o sínú wọn. ẹ̀rí ìwọ náà tó jẹ mọ́gàjí ságboolé, tágboolé ń dàrú, tó wá mọ sùúrù àti àmúmára tó fi ṣe,
tó wá jẹ́ pé wọ́n gan ló wá ṣagbátẹrù gbogbo ẹ̀, ló wá dá gbogbo ẹ̀rú pé ẹ̀mí ìṣe má ẹ kó sì ń sọ̀hún, kò ní dá fún yín kó bẹ̀rẹ̀ sí ní ṣépè, má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run sọ fún wa wípé àpèjúwe rere ń bẹ lára ànábì Nuh alayhi salatu wassalam. Kí lápèjúwe rere tó ń bẹ ní ara ẹ̀? Ànábì Nuh alayhi salatu wassalam, Ọlọ́run ránṣẹ́ sáwọn ìjọ ẹ̀. Falabisa fihim alfu sana illa 50 aman. Odidi ẹgbẹ̀rún ọdún lànábì Nuh lò láàrin àwọn ìjọ ẹ̀. Ó ń pè wọ́n lóru, ó ń pè wọ́n lọ́sàn. Ó ní inni da'awtu qawmi laylan wa nahara. Mo pè wọ́n lọ́sàn, mo pè wọ́n lóru, wàláhì wọn ò gbọ́. Gbogbo ohun tí ń bá kọ̀ fún wọn, wàláhì wọn náà ni máa ń ṣe. Gbogbo ohun tí ń bá ní kí wọ́n ṣe, wọn kúkú ní tẹ̀lé ẹ̀. Ẹ̀rí, Ọlọ́run wá ní sáti ní sùúrù máa bá bọ̀. Ànábì Nuh ó gbé àárín wọn fódìdí ẹgbẹ̀rún ọdún. Wa ma amana ma'ahu illa qalil. Síbẹ̀síbẹ̀, èèyàn mélòó àwọn èèyàn táṣẹ́rẹ́ ni wọ́n gbà fún ànábì Nuh alayhi salatu wassalam. Ẹ wo orú sùúrù tánàbì Nuh ní láàrin àwọn ìjọ ẹ̀. Ìwọ tó jẹ́ mọ́gàjí ságbolé ṣó lè ní irú sùúrù bẹ́ẹ̀? Ọlọ́run ní kọ́ ṣe irú sùúrù bẹ́ẹ̀ látara ànábì Nuh. Ìwọ tó jẹ́ ìmáàmù sí mọ́sálásí, gbogbo àbùkù ayé yìí ni a lè fi kàn ẹ́. Wọ́n ní kó kọ́ṣe látara ànábì Nuh alayhi salatu wassalam. Ìwọ tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́, àwọn ẹgbẹ́ wọ́n lè máa bú ẹ, wọ́n lè máa fẹ̀sùn tí ọkàn ẹ fi kàn ẹ́. Wọ́n ní kó kọ́ṣe rere látara ànábì Nuh alayhi salatu wassalam. Tá a bá tún kúrò bẹ́ẹ̀, ànábì Nuh kan yìí náà, Ọlọ́run lè fúnyàn lọ́mọ kọ́mọ ya pàpà lágí, kò torí ẹ̀ṣẹ̀. Ọlọ́run lè fúnyàn lọ́mọ kọ́mọ ọmọ gbọ́ràn, kò torí ẹ̀ṣẹ̀. Kí ló yẹ kó ṣe fọ́mọ náà? Ṣó yẹ kó dúnbú ẹ̀ ni? Àbí kó kọ̀ ọ́ lọ́mọ? Àbí kó gbé ṣépè? Bọ́ bá wá ṣe bẹ́ẹ̀, tá a bá bi ẹ́ wípé èyí tó ṣe ìta ló fi jọ, àṣetánì ló fi rú eléyàn fi jọ. Ẹni tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀, tọ́lọ́hun gbé irú àdánwò bẹ́ẹ̀ kàn, torí pé kò sí àdánwò tẹ́ Ọlọ́run ò lè fi kàn ẹ́. Ọlọ́run lè fàdánwò kàn ẹ́ látara ọmọ. Ọlọ́run lè fàdánwò kàn ẹ́ látara ìyàwó. Ọlọ́run lè fàdánwò kàn ẹ́ látara ìyá. Kọ́dà Ọlọ́run lè fàdánwò kàn ẹ́ látara bàbá. Ọlọ́run lè fàdánwò kàn ẹ́ nínú ẹbí. Ọlọ́run ní ká sọ fún ẹ wípé ìsbírù wà sọ́bìrú wà rọ́bìtò. Sùúrù lẹ́ṣe o. Ọlọ́run wá sọ fún ẹ wípé ẹ fi jọ ànábì Nuh alayhi salatu wassalam. Nígbà tọ́lọ́run pàṣẹ wípé kó gbogbo àwọn ìjọ ẹ nítorí pé mo fẹ́ pa àwọn ará bí rẹ nítorí wọn ò gbọ́ràn. Nínú àwọn ẹni tó kọ̀ǹjọ́ náà wípé bá mi ní tẹ̀lé yín, àwọn kèfèrí ni mo fẹ́ máa bá lọ. Kí ni ìgbésẹ̀ tí ànábì Nuh alayhi salatu wassalam tó gbé? Ó pe Ọlọ́run ni, ó sì pe ọmọ náà sákíyèsí wípé má ṣe wá wọnú ọkọ̀. Ọmọ náà kúkú takú. Ó ní sa'awi ila jabalin ya'simuni minal ma'. Gbà tó jẹ́ pọ́ ọmọ kan ni tọ́lọ́run fẹ́ fi ṣàdánwò fún ànábì Nuh alayhi salatu wassalam. Ọlọ́run wá ń tọrọ lọ́dọ̀ wa wípé tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ sí wa, kí ni ohun tá a ṣe? Òun náà ni pé ká ní sùúrù, ká bẹ Ọlọ́run, ká sì máa ṣàdúrà fáwọn ọmọ yìí. Àpèjúwe rere tó dá látara ànábì Nuh ni. Ẹjá tún kọjá lọ ọ̀dọ̀ ànábì Ibrahim alayhi salatu wassalam. Mo sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan wípé ó ṣeéṣe kọ́lọ́hun fàdánwò kàn ẹ́ látara bàbá. Tá a bá rí ànábì Ibrahim alayhi salatu wassalam, bàbá ẹ̀ ọ̀gá àwọn olóòṣà ni. Kódà òun ní ṣagbátẹrù òòṣà nínú ilé wọn. Gbogbo ẹni tó bá fẹ́ sin òòṣà àfi kó dọ́dọ̀ bàbá ànábì Ibrahim. Ànábì Ibrahim yìí òun sì ni òjíṣẹ́ Ọlọ́run. Kírú nǹkan bẹ́ẹ̀ wá kàyàn, bàbá rẹ̀ lè jó lóòṣà, ìyá rẹ̀ lè jó ní Ṣàngó. Báwo ló ṣe bá wọn lò? Báwo ló ti ṣe dépò pé ó fi jàre lọ́dọ̀ Ọlọ́run? Wọ́n ní kó jọ ànábì Ibrahim alayhi salatu wassalam.
tó ṣe pé gbogbo ọ̀nà àrékéńdá ló ń gbà pẹ̀lú bàbá ẹ̀, ó ń pè sákìyèsí, ó ń tàn, ó ń lọ ọpọlọ, ó lo ète. Lára àwọn ète tó lò òun náà ni wípé bàbá mi mo fẹ́ bá yín sọ nǹkan báyìí, ṣé ẹ lè gbà fún mi? Bàbá mi nǹkan báyìí, gẹ́gẹ́ bí ìtàn táwa náà mọ̀ látara ànábì Ibrahim alayhi salatu wassalam. Ọlọ́run fẹ́ kó jẹ́ pé àwọn ànábì Ọlọ́run yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan wọn, Ọlọ́run fẹ́ ká kọ́ṣe látara àwọn ànábì Ọlọ́run yìí. Náà tá a bá tún kọjá lọ wájú nínú àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run fi àdánwò fi kàn, òun náà ni ànábì Musa alayhi salatu wassalam. Tá a bá wò nínú àwọn ànábì tí Ọlọ́run tó jìyà tó rí wàhálà jù láyé, ànábì Musa ó ń bẹ nínú wọn láti kékeré, látijọ́ tí wọ́n ti bí. Kò gbádùn ọ̀dọ̀ ọ̀yá, ọ̀dọ̀ Fìràwọ́ náà ló gbé, nítorí pé ńgbà tí Fìràwọ́ náà fẹ́ pa àwọn èèyàn nínú ìlú ńjọ́ náà, Ọlọ́run fẹ́ kí ànábì Musa, wọ́n ní kí wọ́n lọ gbé sérí omi. Ó débẹ̀ tán, wàhálà ló fi lò gbà, wọ́n lè jáde kúrò nínú ìlú, ó kò rí jẹ kò rí mu. Ìwọ tó já síwájú, ìwọ tó jẹ́ mùsùlùmí òdodo, tírú àdánwò bẹ́ẹ̀ bá kàn ẹ́, kí ló fẹ́ ṣe? Kò sí ohun tó ṣe àfi kó ní sùúrù, kó o sì gbà fọ́lọ́hun, kó o sì wá bẹ Ọlọ́run pé Ọlọ́run o, gbogbo èyí tí ń kàn mí yìí wàláhì kò ṣẹ̀yìn rẹ Ọlọ́run, dákun Ọlọ́run má ṣàì kó mi yọ nínú àjàgà tí mo wà yìí. Ànábì Musa alayhi salatu wassalam ó bẹ Ọlọ́run kọ́lọ́run tó wá fi ṣe kòńgẹ́ lọ́dọ̀ ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run, tó sì gbé bẹ́ẹ̀, ó ṣe wàhálà, ó da ẹran, ó rí gbogbo nǹkan. Tírú nǹkan báyìí bá kàn yín kọ́, ẹ má ṣẹ̀ṣẹ̀ gbé o, ẹ má ṣe ìrìnrìn o, ẹ má ṣe léwọ̀ o, ẹ má sọ̀rọ̀ sọ o, ẹ má dẹ́bi fọ́lọ́run o. Ọlọ́run ní kẹ́ ẹ dojúkọ, nítorí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá aláyé kò sí èyí tó ṣẹ̀yìn Ọlọ́run bẹ́ẹ̀. Nígbà míì a máa wà, nítorí pé nínú àwọn ànábì Ọlọ́run kan bẹ tí wọ́n tọrọ ọlá lọ́dọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ànábì Suleiman, ìpè kó fóun ní ọlá la yanbaghi li ahadin min ba'di. Owó tó fẹ́ fún mi, ọlá tó fẹ́ fún mi ní ọlá náà dépò wípé ẹnìkan ò tún ní irú ọlá bẹ́ẹ̀ lẹ́yìn mi mọ́. Ọlọ́run gbàdúrà ànábì Suleiman, tọ́lọ́run fún lọ́lá tó pọ̀, gbogbo àwọn àlìjànú ló ń sìn. Bó bá fẹ́ lọ bì kan, àbó fẹ́ rí nǹkan, àbó fẹ́ ṣe nǹkan, pẹ̀lú rọrùn lọ́lọ́run fi máa ń rí. Ǹjẹ́ ànábì Suleiman ó torí ẹ̀ kó yájú sọ́lọ́run? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tọ́lọ́run ṣoore fún lásìkò tá a wà yìí, nínú ayé tá ń lò yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ti fi owó wọn ti yájú sí Ọlọ́run, wọ́n ti gọ̀ sí Ọlọ́run. Ọlọ́run ti sọ̀sọ́kúsọ, ó ti ṣe kèfèrí sọ́lọ́run, ó ti rìnrìn tí ò yẹ kó rìn. Ẹlòmíì wà kó tó joyè, ó ń ṣe dáadáa, ó ń sin Ọlọ́run, ó ń bẹ̀rù Ọlọ́run. Nígbà tó joyè tán, kò tún rántí pé Ọlọ́run ló gbóhùn débẹ̀. Ẹgbà náà lẹ́mọ̀ ẹ̀rí tí ọmọ lọ lé onífá, tí ọmọ lọ lé adáhùn ṣe, tí ọmọ lọ pa ẹran síbì kan tí ò yẹ kó pa ẹran sí. Kí ni ànábì Suleiman ṣe ńgbà náà? Ó ní Rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. Bọ́lọ́run bá fún ẹ lówó, bọ́lọ́run bá fún ẹ lọ́lá, bọ́lọ́run bá fún ẹ nípò, ya mọ̀ wípé Ọlọ́run ọba ló ṣe o, kìí ṣe ẹnìkan ló ṣe, Ọlọ́run ọba ló ṣe. Kí ni ohun tó ṣe? Àfi kó dúpẹ́ fọ́lọ́run, kó o sì gbà fọ́lọ́run, kó mọ̀ wípé gbogbo ohun tí ó bá dé bá ẹ̀dá láyé lóore o, kò sí ẹni tó ń ṣe ò bí kì í bá ṣe Ọlọ́run. Nípa báyìí, a tún máa bá ọ̀rọ̀ náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́. Torí náà a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Hādhā wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá, tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o.
òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV. ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ fún Ọlọ́run, àtọrọ ìkẹ́ fún ànábì wa Muhammad. A kíra wa lẹ́yìn ìṣẹ́jú ráńpẹ́ tá a ti pàdé tí a fẹ́ wá parí gbogbo àlàyé tí à ń bára wa ṣe látàárọ̀, kí Ọlọ́run jẹ́ kí gbogbo àlàyé tá à ń ṣe kó wúlò fẹ́nìkọ̀ọ̀kan wa, kó wúlò fáwọn tá à ń sọ fún yín, kó sì wúlò fẹ́yìn náà tí ẹ̀ ń gbọ́. Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí à ń ṣe ń bọ̀ ní wípé òun náà ni wípé bá a bá fẹ́ jọyàn ká jọ àwọn ẹni tọ́lọ́run ti fọ̀nà mà, láwọn ẹni Ọlọ́run, láwọn ẹni tí ń ṣe tọ́lọ́run. A gbọ́dọ̀ lọ jọ àwọn ẹni èṣù, àwọn ẹni bí, àwọn ẹni ẹ̀kọ́, torí bá a bá lọ jọ wọ́n àní rojú rẹ̀ Ọlọ́run. Bá a bá sì jọ àwọn ẹni Ọlọ́run, ìgbà náà látò rojú rẹ̀ Ọlọ́run. Nínú àwọn ẹni tọ́lọ́run sì ní ká jọ òun náà ni àwọn ànábì Ọlọ́run. A sì ti wá ṣàlàyé ọ̀nà tá a lè gbà fi jọ wọ́n, torí pé àwọn ànábì Ọlọ́run yìí oríṣiríṣi àdánwò ló kàn wọ́n. Nínú àwọn ànábì Ọlọ́run oore náà tún kàn wọ́n,
àwọn ẹni tọ́lọ́hun fàdánwò kan nù wọn báwo ni wọ́n ti ṣe ó yẹ ká jọ wọn tọ́lọ́hun bá gbérò àdánwò bẹ́ẹ̀ kàn wá kọ́lọ́hun dákun mọ́jà á mọ àdánwò tápáwọ̀ níka bọ́lọ́hun bá sì wá ṣoore fún wa báwo láti ṣe tínú ọlọ́run ó fi dùn sí wa gbogbo àlàyé náà là ń ṣe fúnra wa yìí àti wá bá débì kan nínú àwọn ihun tí a lè kọ́ṣe lára àwọn ànábì ọlọ́run nígbà míì wà èèyàn lè máa ṣe tọlọ́hun gan tí ó máa ṣe tọlọ́hun tí ó sì súnmọ́ ọlọ́hun tó ṣe wípé kì í pa wákàtí márààrún jẹ yóò sì máa wá bẹ ọlọ́hun pé ọlọ́hun ò má ṣàì fún mi lọ́mọ bọ́lọ́hun ò bá wá fún ẹ lọ́mọ báwo ló ti wá ṣe tí ó yarí fọ́lọ́hun ni àbó bínú sọ́lọ́hun ò gbọ́dọ̀ bínú sọ́lọ́hun torí pé ọlọ́hun lọ́mọ ohun téèyàn ò mọ̀ torí pé ọlọ́run sì ti sọ wípé ńgbà tẹ́ ń bọ̀ ní ayé mi ń ṣe ládéhùn fún yín pé dandan ó bọ́ ọ bá wáyé ó bímọ ó bá ti wá rí bẹ́ẹ̀ tó bá wá ń bẹ nínú àwọn ẹni tọ́lọ́run ò kà kún pé ó bímọ àfi kó ṣe sùúrù kì í ṣe rí ti ẹnìkan ló gbogbo ṣe Ànábì Ìsá alayhi salatu wa salam ń bọ́lá àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ wà àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn ànábì ọlọ́run àgbọ́ wípé àrọ́mọdọ́mọ wọn wà níbì kan tòun ti bẹ́ẹ̀ náà bí wọn ò ṣe bímọ tó wọn ò torí ẹ̀ kí wọ́n bínú sí ọlọ́run wọn ò torí ẹ̀ kí wọ́n fi ṣẹ́ ọlọ́run lẹ̀ wọn ò torí ẹ̀ kí wọ́n fẹ́ sìn ín lẹ̀ ẹ̀já kọ́ṣe irú àwọn èèyàn báyìí nígbà míì wà èèyàn lè gbádùn ọlọ́run lè gbé àdánwò àárẹ̀ síyàn lára yá lọ́mọ wípé tó bá wá dé má ṣe léwọ̀ má ṣe rìnrìn má ṣọ̀rọ̀ sọ má bínú sí ọlọ́run kó wá sọ wípé ọlọ́run ò irú èwo ló tún fi kàn mí tòun ti bí mo ṣe ń sìn ẹ́ tó kò sí ohun tọ́lọ́run ò lè ṣe o ọlọ́run ló sì mọ ohun tẹ́yàn ò mọ̀ ọlọ́run a máa ṣe rere nígbà míì àwọn sì máa rí pé ibi lọ́lọ́run ṣe ni Ànábì Ayub alayhi salatu wassalam ó gbé nínú àárẹ̀ fún àìmọye ọdún kí ni ohun tánàbì Ayub ń ṣe ó ń bẹ ọlọ́run ni ó sì ń rawọ́ rasẹ̀ sí ọlọ́run wípé ọlọ́run ò àdánwò tó fi kàn mí yìí dákun má ṣàìgbé kúrò fún mi ọlọ́run ọlá ilaha illallah tó nígbà tó wá bẹ ọlọ́run sì gba àdúrà náà ọlọ́run wá padà dá àlàáfíà padà sí i lára ó wá dẹni tó gbádùn tírú nǹkan bẹ́ẹ̀ bá kan àwa náà wọ́n ní ká jọ ànábì Ayub alayhi salatu wassalam tó nínú àwọn ẹni tọ́lọ́run ní ká jọ òun náà ni àwọn ànábì ọlọ́run tá a ka mélòó kan fúnra wa nínú ẹ̀ pẹ̀lú ohun tó kàn wọ́n láyé ẹni tó orí kàn nú wọn báwo ni wọ́n ṣe ṣe ẹ̀jẹ̀ àjọ wọn ẹni tádánwò kàn nú wọn báwo ni wọ́n ṣe ṣe ẹ̀jẹ̀ àjọ wọn nínú ànábì Ibrahim ànábì Nuh àtàwọn bẹ́ẹ̀ ànábì Ayub àtàwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ànábì Suleiman oore kàn wọ́n bẹ́ẹ̀ náà làbúrú sì kàn wọ́n ọ̀nà wo ni wọ́n gbé gbà báwo ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi mórí bọ́ níwájú ọlọ́run wọ́n ní ká kọ́ṣe wọn òun náà ọlọ́run fi sọ sínú àlùkùránì wípé ulaika hadahumullah wa bihudahum muqtadi nínú àwọn ẹni tọ́lọ́run tó ní ká jọ nínú àwọn ànábì ọlọ́run òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló fà á tọ́lọ́run fi pè wá ṣàkíyèsí wípé lásìkò tá a wà yìí o àgàgà jùlọ àwa tá à ń bẹ láyé lásìkò tá a wà yìí nítorí pé ànábì ní khatamin nabiyyin wa imamil mursalin ànábì ní papin àwọn ànábì tánábì kan ò tún ní wáyé lẹ́yìn ẹ̀mọ́ láyé gbogbo ẹni tó bá wáyé tó bá pè rẹ̀ lánàbì ọlọ́run ẹ pè ní wèrè ẹ pè lẹ́ni tí ò ní làákàyè ẹ pè ní òpùrọ́ lọ́lọ́run fi sọ fún wa nínú Àlùkùránì wípé ẹjọ́ ànábì òun ni kẹ́ ẹjọ́ òun ìwà tánàbì bá hù ní kẹ́ ẹ hù tánàbì bá sì pa wá láṣẹ òun ni kẹ́ ẹ ṣe lọ́lọ́run fi sọ fún wa nínú Àlùkùránì wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ìkọ́ṣe rere ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún yín gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ rí ilé ayé lò dáadáa ẹ kọ́ṣe ànábì bẹ́ẹ̀ bá ti ń kọ́ṣe ànábì ayé yín ò ní dàrú ọ̀run yín náà gan kò ní dàrú
ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tún pa wá láṣẹ wípé ati'u Allaha wa ati'u Rasul, ẹ tẹ̀lé ọlọ́run lẹ́yìn náà ta ló tún yẹ kẹ́ ẹ tẹ̀lé, òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló fà á tọ́lọ́run fi ní ká tẹ̀lé rẹ̀? òun náà ni wípé ó ròyìn ẹ̀ fún wa nínú àlùkùránì wípé gbogbo wa tó dá láyé ó ń bẹ lọ́dọ̀ ànábì wa Muhammad. ọlọ́run fi ròyìn ẹ̀ nínú àlùkùránì báyìí wípé innaka la'ala khuluqin azim, èrè ànábì àwa ọlọ́run la kọ́ ẹ mọ̀ ẹ́ ṣe, àwa ọlọ́run la fi ìwà rere fi jíǹkí ẹ̀, àwa ọlọ́run náà la sì ní kọ́ ọmọ gbégbèsè tó dáa tá a sì dúró tì ẹ́. òun náà lọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ fún wa pé innaka la'ala khuluqin azim, ẹ̀rí ìwà rere ń bẹ lọ́dọ̀ rẹ̀. wa innaka latahdi ila siratin mustaqim, èyí tó dá wa lójú ni wípé o ò ní kọ́ àwọn èèyàn níkọ̀kúkọ̀, o ò sì ní tì wọ́n síbi tí ò dáa, ibi tó dáa, ibi tí wọ́n ti rojú rẹ̀ àwọn ọlọ́run, ibẹ̀ náà mọ̀ tì wọ́n sí. tó gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní ọ̀nà tá à ń gbà fi tẹ̀lé ànábì. àlàyé ó yẹ ká ṣe fúnra wa kó yé yékéyéké. ọ̀nà tá a gbà kí a tó lè di wípé èèyàn ó tẹ̀lé ànábì lóòótọ́, ó gbọ́dọ̀ láwọn nǹkan kan nínú ẹ̀mí kó tó lè tẹ̀lé ànábì wa Muhammad. àìmọye èèyàn lónìí ló ń takò ànábì, àìmọye èèyàn lónìí bí wọ́n bá sọ wípé qala Rasulullah yóò ní ẹ̀túndé ẹ̀yìn àfà. kọ́dà ń bẹ lára àwọn àfà gan alára tí ń takò ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àárín nínú àwọn àfà tí wọ́n tún máa fọ̀rọ̀ ànábì fi jẹ́rìí wípé ẹ gbọ́dọ̀ kọ nǹkan kan nínú ohun tí mò ń sọ o, gbogbo ẹni tó bá ti kọ nǹkan kalẹ̀ kó lọ parẹ́. àìgbọ́rọ̀ náà yìí ní mú ọ̀pọ̀lọpọ̀ àfáà fi jìntà nínú ọ̀rọ̀ tánàbí wa Muhammad sọ yìí. torí pé kí ló fà ń gbà náà? Al-Qur'ani a máa sọ kalẹ̀ táwọn kan sì ń kọ́ má bàa dàrú, kọ́ má bàa dàpọ̀. lànàbí wa Muhammad ní èyí tí mo bá ń sọ àmọ́ ẹ mọ́ tí ì kọ́. àmọ́ àwọn tí ń bẹ lára tí ń bẹ lọ́dọ̀ ànábì wa Muhammad ń gbà náà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tánàbí fi tú Kùránì fún wọn, gbogbo ẹ̀ ní ń bẹ lọ́pọ̀lọ́ wọn. àwọn béèrè tí wọ́n béèrè lọ́dọ̀ ànábì nínú ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tánàbí lọ tán, tí gbogbo nǹkan náà wọn ò tún mẹ́ni tí wọ́n ó lọ bá. àwọn tí wọ́n bá ànábì lò gbà, wọ́n á máa pè wọ́n pé ńgbà tí nǹkan báyìí ṣẹlẹ̀, torí pé kì í ṣe gbogbo ìdájọ́ ní ń bẹ nínú Al-Qur'an. nǹkan báyìí ṣẹlẹ̀, nǹkan báyìí ṣẹlẹ̀, báwo lànábì ti ṣe, ẹ̀yin tẹ́ ẹ gbọ́dọ̀ ànábì wa Muhammad. wọn a máa wá ṣàlàyé kọ́mọ́ bá wá lọ, kọ́mọ́ bá dàrú, kọ́mọ́ bá wá yá tán, káwọn èèyàn mọ̀ wọn ní kí wọ́n máa kọ́ kalẹ̀. ohun tó fi di wípé sunna ànábì àti hadith ànábì wa Muhammad ó fi di kíkọ kalẹ̀ ni. tá a bá fẹ́ wá tẹ̀lé ànábì ńgbà náà, ó yẹ kẹ́ni tó fẹ́ tẹ̀lé ànábì kó ní àwọn ìwà kan, kó ní àwọn ìgbésẹ̀ kan, kó ní àwọn ìmánu kan, ó ní àwọn nǹkan kan tí ó ní lọ́kàn kó tó lè di kó tẹ̀lé ànábì wa Muhammad. alákọ̀ọ́kọ́ nínú ìgbésẹ̀ òun náà ni wípé al-imanu bin nabiyyi sallallahu alayhi wa sallam. kìí ṣọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbà wípé ànábì òjíṣẹ́ ọlọ́run ni. kó o tó lè tẹ̀lé èèyàn, ó gbà wípé ẹni tí mò ń tẹ̀lé yìí o òjíṣẹ́ ọlọ́run ni. ọlọ́run rán wáyé wípé kó wá fi wá mọ̀nà, ọlọ́run ló rán, ọlọ́run ló sì gbéṣẹ́ fún. ó gbọ́dọ̀ ní ìmánu bẹ́ẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bó o bá wá ní ìmánu bẹ́ẹ̀, tó o bá wá ní ìmánu bẹ́ẹ̀ sànábì, tasdiqu bihi, ó wá rí wípé gbogbo ọ̀rọ̀ tánàbì ń sọ o, ọ̀kan nú ẹ̀ kìí ṣe irọ́ kankan ò sí ń bẹ̀. òótọ́ pọ́nbélé ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ni ànábì ó sọ fún wa. bẹ́ẹ̀ bá ti wá rí bẹ́ẹ̀ wípé àkọ́kọ́ ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ni. ànábì wa Muhammad ò sì ní parọ́, gẹ́gẹ́ bí ohun tí Kùránì sọ fún wa wípé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha. gbogbo ọ̀rọ̀ tánàbí ń sọ pátá kìí ṣe wípé ohun tí ń dá sọ,
àwa náà là ń kọ wípé sọ eléyìí jáde, sọ eléyìí jáde. Gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfi kó ní ìmánu sí, kó sì ní ìgbàgbọ́ wípé ihun tánàbì ń sọ yìí ò òótọ́ ni. Bẹ́ẹ̀ ò bá ní ìmánu síyàn tó gbàyàn gbọ́, ò ní lè tẹ̀lé ẹ̀. Gbogbo ohun tí bá ń ṣe ò ní fẹ́ ṣe. Ọ̀rọ̀ tó bá sọ ọmọ pè nírọ́. Ìyẹn jẹ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ fún ẹni tó bá tẹ̀lé ànábì tó gbọdọ̀ ní ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹ wá rí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì, òun náà ni ta'atuhu wa ittiba'uhu. Nígbà tó bá ti rí pé ọ̀rọ̀ yìí ànábì ló sọ, ìṣesí ànábì ló ṣe, ànábì ló pàṣẹ nǹkan báyìí, gbogbo ohun tánàbì pàṣẹ yìí ó dọ̀rọ̀ yẹn wípé kó máa tẹ̀lé ẹ̀. Ta'atuhu wa ittiba'uhu, ó gbọ́dọ̀ máa tẹ̀lé ohun tánàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe, nítorí pé kí ni fàhíyà wájìbà, ọ̀ranyàn ni. Nítorí pé Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani wípé ati'ullaha wa ati'ur rasul, ẹ máa tẹ̀lé ohun tọ́lọ́run bá pa yín láṣẹ nínú Al-Qur'ani. Èyí tẹ́ bá sì gbọ́ lẹ́nu ànábì wa Muhammad wípé eléyìí ṣíṣe ni, ó dọ̀ranyàn wípé ká ṣe. Gbogbo ẹni tó bá fẹ́ kọ́ṣe ànábì, ìgbàgbọ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà ní ọkàn ẹni tọ̀hún. Tí gbàgbọ́ bẹ́ẹ̀ ò bá sí lọ́kàn kò ní lè ṣe. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ báyìí fún wa wípé thalathun man kunna fihi wajada halawatal iman. Yẹni wípé ńgbà tá a bá ti tẹ̀lé ànábì, tá a sì gbọ́rọ̀ ànábì, tá a sì tẹ̀lé ẹ̀, ó dọ̀ranyàn wípé ká nífẹ̀ẹ́ ànábì wa Muhammad. Lànábì pàápàá fi ń sọ̀rọ̀, ó fi ń ṣàlàyé fún wa wípé àwọn nǹkan mẹ́ta kan bẹ tá a bá ti ní, a rí wípé ìmánu wa ó dúró. Alákọ̀ọ́kọ́ nínú tánàbí wa Muhammad ká nítorí àsìkò, òun náà ni wípé kẹ́yìn ò nífẹ̀ẹ́ sí Ọlọ́run kó sì nífẹ̀ẹ́ sí òun ànábì wa Muhammad. Gbogbo ẹni tó bá ti wá nífẹ̀ẹ́ sí Ọlọ́run tó nífẹ̀ẹ́ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo ohun tí bá ń ṣe yọmọ rójú, gbogbo ọ̀nà tí gbogbo àti kọ́ṣe ànábì wa Muhammad yóò rọ̀ ẹni tọ̀hún ní ọrùn. Náà ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni pé nínú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni an-nasiha lahu. Òun náà ni wípé gbogbo ohun tánàbì sọ kalẹ̀ àti gbogbo ohun tánàbì gbé wá gẹ́gẹ́ bí ẹ̀sìn, ó yẹ ká máa fún ká máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, ká máa fi bọ́ àwọn èèyàn, ká máa ṣe wáàsí nípa ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Bá a bá wá ń ṣe léyìí, òun náà ni fi ń jẹ́ wípé à ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tá a bá ti ń ṣe gbogbo eléyìí, òun náà ni wípé a nífẹ̀ẹ́ sànábì, a ní ìmánu sànábì, a gbọ́ ohun tánàbì ń sọ. Bá a bá ti wá nífẹ̀ẹ́ sí àti tẹ̀lé ànábì, yóò jẹ́ rọrùn fún wa. Torí pé bá a bá fẹ́, nínú àwọn ẹni tọ́lọ́run ní ká tẹ̀lé, àwọn méjì láti kàí. Àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú, Ọlọ́run ní ká tẹ̀lé wọn nínú ìwà wọn àti ìṣesí wọn àti ìlòsí wọn. Ó wá pa àwa àlùmọ́ ànábì láṣẹ wípé ẹni tó yẹ ká tẹ̀lé jù, òun náà ni ànábì wa Muhammad. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Lẹ́yìn àwọn ànábì Ọlọ́run tó ti kọjá, lẹ́yìn àwọn ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tàlẹ́ni tó tún yẹ wípé ká tẹ̀lé, òun náà ni àwọn ẹni tó ti ṣíwájú nínú ẹ̀sìn, àwọn ẹni tí wọ́n bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá lò gbà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun náà sì sọ̀rọ̀ fún wa wípé khairul qurun qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. Àwọn àsìkò tó dáa táwọn èèyàn rere pọ̀ sí jù, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba pàápàá ṣe sọ fún wa nínú Al-Qur'ani wípé àwọn ẹni tí ó wọ àlìjánná onídẹ̀ra ọ̀nà mẹ́ta ni àwọn èèyàn pín sí níjọ́ ìgbéde alìkìámà. Àwọn ìjọ alákọ̀ọ́kọ́ ní sàbìkúnà sàbìkún, àwọn ẹni tó ṣe wípé àlìjánná tiwọn ìyàtọ̀ ni. Gbàtí Kùránì fẹ́ sọ ńkọ́, ó ní sullatun minal awwalin,
ìyẹn ni wípé àwọn ẹni tí wọ́n lògbà pẹ̀lú ànábì wa Muhammad ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wọ aljannatul firdaus tí wọ́n bá ànábì wọlé ọlá. àmọ́ àwọn ẹlòmíì tó ń bẹ tó ṣe wípé aláwọn àlìjánà tí wọn ò ní tó àwọn ẹni tí alákọ̀ọ́kọ́ tá a kà yìí. tó bó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ni pé nínú àwọn ẹni tó yẹ ká kọ́ṣe tá a lè fi bá ànábì wa Muhammad fi wọlé ọlá, tá a fi bá ànábì wa Muhammad fi wọlé ọlá, àwọn ẹni tó bá ànábì lògbà. lànábì pápá fi pè wá sákìyèsí, ó ní khairul quruni qarni, àwọn ẹni tẹ́ bá fẹ́ kọ́ṣe lẹ́yìn mi tó yẹ kẹ́ ẹ máa tẹ̀lé jù, àwọn ẹni tí wọ́n bá mi lògbà lálákọ̀ọ́kọ́. lẹ́yìn náà àwọn ẹni tó tún wá lẹ́yìn aláwọ̀n yẹn, yẹn pé ọ̀nà mẹ́ta ni àwọn kan wà tí wọ́n bá ànábì lògbà, tí wọ́n bá ànábì láyé, wọ́n bá jagun, wọ́n bá ṣe wàhálà ẹ̀sìn, àwọn ni wọ́n dáa jù. lẹ́yìn náà àwọn kan wà tí wọ́n ò bá ànábì láyé àmọ́ wọ́n bá àwọn ẹni tí wọ́n bá ànábì láyé. ẹ̀rí àwọn aláwọ̀n yìí àwọn náà ń bẹ nínú àwọn ẹni tá a lè kọ́ṣe. lẹ́yìn náà àwọn ẹnìkan tó ń bẹ tó ṣe pé wọn ò bá àwọn ẹni tó bá ànábì lògbà àmọ́ wọ́n bá àwọn ẹni tí wọ́n bá àwọn ẹni tí wọ́n bá ànábì lògbà, wọ́n bá wọn láyé. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká tún kọ́ṣe àwọn eléyìí náà. irú aláwọ̀n ẹni wọ́n máa ń pè ní àwọn sálàfúnà sọ́ọ̀lẹ̀, àwọn ẹni tí wọ́n gba ẹ̀sìn lọ́dọ̀ ànábì, àwọn tí wọ́n jọmọ lé kéwú ànábì, àwọn ẹni tí wọ́n gba mímọ̀ lọ́dọ̀ ànábì mubasharatan. wọ́n jókòó níwájú ànábì, wọ́n kéwú, wọ́n jókòó níwájú ànábì, wọ́n kọ́ ẹ̀sìn, wọ́n jókòó níwájú ànábì, wọ́n kọ́ mímọ̀. àwọn ni ànábì wa Muhammad kọ́ ní ìtumọ̀ alukurani, báwo la fẹ́ ṣẹ̀sìn gbà. àwọn náà ni wọ́n wá gbé ni wọ́n tún kọ́ àwọn ẹni tó tẹ̀lé wọn. n tó fà á tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi ní ká jọ wọ́n nìyẹn. nítorí bẹ́ẹ̀ ohun tó fà á tá a fi jọ wọ́n òun náà ni wípé wọ́n gba mímọ̀ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá ròyìn wọn nínú alukurani, ọlọ́run bá ròyìn wọn púpọ̀ nínú alukurani pé as-sabiquna, àwọn ẹni tí wọ́n ṣíwájú minal muhajirina wal ansar, láwọn ẹni tó ṣe pé ńgbà láti ṣe ìjírá, àwọn ni wọ́n bá ànábì ṣe ìjírá. minal muhajirin tí wọ́n lé wọn kò ní Mákà lọ sí Mọ̀dínà, àwọn ẹni ìṣíwájú náà ni. wal ansar, àwọn ẹni tí wọ́n gba àwọn tí wọ́n lé kò nù Mákà wá sílùú Mọ̀dínà tí wọ́n gba àwọn lálejò, ẹ kọ́ṣe àwọn eléyàn náà. ọlọ́run wá parí ọ̀rọ̀ yìí pé wallazina taba'uhum bi ihsan, ẹni gbogbo àwọn tá a kà yìí tó jẹ́ àwọn ẹni ìṣíwájú, àwọn ẹni tí wọ́n bá ànábì lògbà, àwọn ẹni tí wọ́n tún wá lẹ́yìn wọn, gbogbo aláwọ̀n yẹn náà, àwọn ẹni tí wọ́n ń kọ́ ìṣe wọn. ẹ̀rí wallazina taba'uhum bi ihsan, àwọn ẹni tí wọ́n ń kọ́ ìṣe àwọn aláwọ̀n yìí, radiyallahu anhum, ọlọ́run ó máa yọ́nú sí wọn, ọlọ́run ó gba àbọ̀ wọn, ọlọ́run ó foríjì wọn, ọlọ́run ó sì gbà wọ́n ní ẹrú. ẹ̀rí radiyallahu anhum wa radu anhu, àwọn náà sì gbà fọ́lọ́hun. irú aláwọ̀n yìí ọlọ́run ní ká kọ́ṣe wọn nínú alukur'an. ọlọ́run sì kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ wípé bẹ́ẹ̀ bá kọ́ṣe àwọn ẹnìkan o, àwọn ẹni tí mo ròyìn yìí, àwọn náà ní ká kọ́ṣe. nínú àwọn sàábé, àwọn ẹni tó yẹ ká kọ́ṣe jù nínú àwọn sàábé, lára wọn ni Abubakar Siddiq, tó ṣe pé ńgbà tánàbí wa Muhammad ò sí láyé mọ́, òun náà ló gbaṣẹ́, òun náà ló gbapò lọ́dọ̀ ànábì wa Muhammad, tó sì tẹ̀lé gbogbo ìlànà ànábì nípa wípé ká ṣiṣẹ́ ọlọ́run. lẹ́yìn náà ẹni tá a tún lè tẹ̀lé òun náà ni Sayyidina Umar. gbogbo ìtàn àwa lè lọ tẹ̀lé gbogbo aláwọ̀n yìí nígbà tá a bá gbọ́ ìtàn wọn, nígbà tá a bá gbọ́ bí wọ́n ṣe lólé ayé sí, a lè tẹ̀lé ń pa báyìí. ó yẹ ká máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé àwọn ànábì ọlọ́run, nípa ìgbésí ayé ànábì wa Muhammad, nípa ìgbésí ayé àwọn ẹni tí wọ́n bá ànábì lò gbà, ká lè mọ bí wọ́n ṣe lólé ayé tí wọ́n fi dẹnu ọlọ́run, tí wọ́n fi dẹni tọ́lọ́run ó yọ́nú sí, tí wọ́n fi dẹni tí ó bójú rí ọlọ́run. báwa náà bá gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀, tá a sì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀, tá a sì tẹ̀lé ohun tá a kọ́ látara wọn, àwa náà ó rí ọ̀nà ọlọ́run. lẹ́yìn eléyìí àwọn ẹnìkan tó ń bẹ tọ́lọ́run fọ́nà mọ̀,
láyé tá a wà nísìnyí láwọn àfáà olùmọ̀, láwọn àfáà tí wọ́n ń tẹ̀lé súnà ìlànà àwọn ẹni ìṣíwájú, àwọn sálàfúnà sọ́ọ̀lẹ̀, àwọn tí bá ń bẹ láyé nínú wọn lásìkò tá a wà yìí. Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun fẹ́ ká máa tẹ̀lé irú wọn nínú ìṣesí, ká máa tẹ̀lé wọn nínú ẹ̀sìn, ká máa tẹ̀lé wọn, ká máa kọ́ṣe wọn nínú gbogbo ìrìnsí, ká máa kọ́ṣe wọn nínú wáàsí, ká máa kọ́ṣe wọn. Tá a bá ti ń kọ́ṣe wọn, á rojú rẹ̀ Ọlọ́run, ilé ayé wọn ó rojú, á sì rọ́nà gbà. Nípa bá èyí tá a gbọ́ yìí, Ọlọ́run dákun má ṣàìjẹ́ ó ṣe wá láǹfààní, ọlọ́lá ilaha illallah. Ọlọ́run má wàá ṣe wá lẹ́ni tí ó gbọ́ wáàsí gba etí ọ̀tún tí ó wà gba tòsì jáde, ọlọ́lá ilaha illallah. Gbogbo èyí tá a gbọ́ yìí, Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní. Gbogbo ẹni tí ń gbọ́, iṣẹ́ ládá ni. Gbogbo àwa náà tá à ń gbọ́, iṣẹ́ ládá ni. Àwọn ẹni tí ń ṣokùnfà tá a fi ń gbọ́, iṣẹ́ ládá làwọn náà ṣe. Ọlọ́run jẹ́ kí gbogbo wa pátá, kọ́lá gbogbo àwọn ẹni tí ń ṣiṣẹ́ ń lé iṣẹ́ náà, iṣẹ́ ládá làwọn náà ṣe. Gbogbo wa pátá, Ọlọ́run jẹ́ ká bá níbi tó gbé léèrè. Hādhā wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Subhanallah والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله
والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم